something else. Timba to watch gbogbo wàhálà yẹn to akoma kú dànù ni o. It's not everybody that have that strength of Funke Akindele. Funke Akindele le jó lórí omi. She's a female. She's a natural dancer. Bẹ́ẹ̀mi ṣe sọ pé mo máa ń jó tó mo kàn máa ń jùdí ni to entertain you. And then àṣẹ̀ṣẹ̀ máa lọ káwọn skit maker máa ṣẹ̀ṣẹ̀ máa fún wọn lówó káwọn náà ṣe tiwọn kó dáa viewers kó dáa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà bá wa fẹnu yín sọ. Wípé òkè tẹ́ bá ti mọ̀ pé ti ṣe good movie fún wa. Ẹ fún wa láwọn ọ̀tọ́wò lóríṣiríṣi. Ẹ sọ̀rọ̀ fún wa nípa ẹ̀. Bó ṣe rí ó ti ń dogun tó jẹ́ pé ẹlòmíì sọ pé àmì ò ṣadvert dáadáa fún blacksmith. Kí nìdí nítorí pé mi ò máa jó bí wèrè kiri. Do I have to do that? Tẹ́ bá mọ iye tí wà ná lórí pé kẹ́ lè wo àwọn chete ń wò yìí. Tẹ́ bá mọ iye tá rí nígbà mi, you will feel for us. We don't want to be tired of doing a good movie. So please encourage us not to do too much. Bí pé ká máa gbé ìyá àti bàbá wa ká máa fi wọ́n ṣẹlẹ́yà nítorí pé a fẹ́ ta film. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ni àwọn tó gbé kíní ilé ò ṣe bẹ́ẹ̀. Àti wọ́n máa káwọn actors wá jáde wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jó. Not everybody can dance like Funke Akindele. Funke Akindele ló invent pé kó máa jó. Àṣẹrí bọ́lọ́run ṣe dá gbogbo wa. God made everybody beautiful and he made all of us in different ways la fi máa ń reign. Àwọn kan ga, àwọn kan guru, some are tall, some are short, some are fast, some are slim. Everybody has got a place in act. Okay? Now, Funke Akindele just looked upon herself like, okay, and if you check, she's still a beautiful dancer. Títí dọ̀la, Funke lè jó lórí omi. Àti ìbá nípa pé ká máa jó. Mi ò sọ pé à ń ṣe competition, but that bóun ṣe feel pé okay báwo mo ṣe lè ta ọjà mi. So nígbà táwọn èèyàn wá rí pé okay Funke Akindele that she's doing well in a movie and all of that, you know, àwọn náà wá wò pé tó tó bá jẹ́ pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ ká jọ máa kọ́. If dancing is what will make it sell, maybe we should start. Then we feel like okay ẹ bá wa wò ẹ bá wa ṣe kíní kan ẹlòmíì tí ń dalágbe. Now we have to now go and pay our skit makers. Now, some of us are now turning from a proper actor now to a skit maker. Nekene, hello. Excuse you. Jayola Monje. Ewa. Mo ti rí fídíò yín yẹn tó ti ń go viral káàkiri. Mo wá list sí oríṣiríṣi balẹ̀. Mi ìrẹ́lẹ̀ tó wọnú system mi. Mo ṣe ní kẹ́mi náà wá bá yín ganu sí. Ẹ jọ̀ọ́, gbogbo ọmọ ìran Yorùbá. Great Yoruba land ni mo gbé dání tó bá wájọ́ ọmọ Yorùbá tó jójúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá ó yá darapọ̀ mọ́ mi nínú fídíò ẹ bá mi béèrè lọ́wọ́ Jayeola ni mò ń jẹ́ àti gbogbo àwọn Yorùbá celebrity látàgbàlagbà dọmọdé ẹ jọ̀ọ́ kí ló dé wọ́n lè jó mọ́ ẹsẹ̀ ń ròyìn ẹ má try ẹ o ṣé mo pé nǹkan tó máa ń fàjà láàrin èmi àtẹ̀yin lélẹ̀ ẹ má try pẹ́sẹ̀ ìròyìn láti bo síbo lọ́jọ́ wo tí ìjójó ọdún méjì ṣé ó ti pẹ́ ọdún méjì tí bàbá Tinubu ti become president ni Yorùbá wà lẹ́sẹ̀ ń ro wọn àwọn máa kú o ṣé ẹ̀ ń tírẹ́tì ara yín pé fẹ́ kú torí ijó ẹ gbà mí yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí tí padà lẹ́yìn àjàǹtí ele Jagaban ló lè ṣe kò wá ṣe fún yín ni ní 2 years ago yẹn mo wà lára àwọn tó sọ fún yín pé alọ́ tí yín ti lọ àbọ̀ tí wá ń bọ̀ it is about Yoruba land àwọn ọmọ Yorùbá ti ń bójú yín jẹ́ wọ́n ní kẹ́ ẹ lọ máa wo fíìmù yín fúnra yín ojú bẹ́ẹ̀ lọ ẹ gbé fíìmù yín lọ sásọ villa. Bàbá yín Jagaban for president ó ti kó gbogbo owó lẹ́kọ̀ọ́ sówó tó ń fi wo fíìmù ṣé èèyàn tẹ́bi ń pa tí ó rówó jẹun tó withdraw ọmọ school ọmọ tó withdraw wọn kúrò school tó fìdí wọn gúnlẹ̀ sílé ṣé ò ní kó wá bá yín fi 5,000 to 10,000 kó wá fi wo movie yín ẹ pẹ̀lẹ́ èwo tí ẹlẹ́jọ́ fún àtàdánù gan tẹ́ ń rò Jayé ni mò ń jẹ́ Jayeola ni mò ń jẹ́ it is becoming and not becoming of you what is your problem gan-an jẹ́ àrímú mi náà ní ìgbà tí gbogbo yín kóra yín léra yín ní ọdún náà lọ́hùn tí gbogbo yín kóra yín léra yín tẹ́ ẹ wá ṣe kí ni tẹ́ ẹ lọ campaign tẹ́ bẹ̀rẹ̀ sí ní jó ẹ mọ iye oṣù tẹ́ ẹ lò lẹ́yìn MC iyo so ọ̀bọ yín ò padà jèrè lẹ́yìn ọ̀bọ MC so torí ẹnu rẹ̀ ló fi sọ pé ó náà ló mọ iye mọ́ǹtì yẹn gbogbo state ilẹ̀ Yorùbá gbogbo village gbogbo everything ó ní iye oṣù tẹ́ fi sùn ní hòtẹ́ẹ̀lì ẹsẹ̀ oròyìn gbà yẹn iyo àwọn Yorùbá Tinubu bàbá yín Jagaban ti wá febi lọ́wọ́n nífun
wá wo múfì yín ẹ wá ń jó ẹ fẹ́ jókú tí ìbẹ̀rẹ̀ ijó náà rìásàlẹ̀ yìí ṣe rìásàlẹ̀ ṣe kọ́rọ̀ mi lè yé yín kó má dàbẹ́ ni pé èèyàn ń jẹ́jẹ́ pé kíní ẹ jẹ́ àjọ wo fídíò yìí. One of the biggest Yoruba actor of all time. Ladies and gentlemen, please help me make welcome as I bring on Baba Jide Kosoko, APC, APC. All right, just follow me and say, Jagaban, Jagaban, Jagaban. All right, we have another Yoruba actress here in the name of Foluke Daramola. APC! All right, we have another Yoruba actor here, the tallest, the finest. They call him Dark, he's the chantsman of the Yoruba land. Taiwo Asan Ogogo. APC! You see, as a Yoruba man, I would like to praise my president. Ẹ̀ṣọ́kò yọmọ gbọ̀n yọmọ kúrókùjọ́ ọmọ dìílẹ̀ dógún. Báńkọ́lé ọmọ balógun ẹ̀sìn méje gbèjì ọ̀pọ̀ lẹ̀kẹ̀ mẹ́fà ẹgbẹ̀. Ẹ̀kọ́ kò yẹ ọmọ ẹgbà ayùn ọmọ ẹgbẹ́ lọ́gbẹ́gbẹ́ gbẹ́jú pé ẹ̀kí ọgbẹ́ bàdàn gbẹ́ takí mọ̀ rìn. Ọmọ ẹgbẹ́ ògùnjẹ́ ọdún ti tọ́ lọ́yìn kò yẹ ẹrù ń fìṣàfìṣàn. Ọmọ kúròdé ọmọ sòròndé ọmọ àgbàgbà kò yí tó gbọ́jọ́ òkúta lọ ọgbẹ́lùkẹyà. I'm still coming back. Thank you very much. We have another actress here. Bimbo Akitola, where are you? Bimbo Akitola, quickly. All right. Okay, we have another woman here. We have Fetia Balogun, where are you? Oh, Bimbo Akitola. APC! APC! We don't win! 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 Thank you very much. We have Remi Surutu. We have Kike. Thank you very much. Can we now go? Surutu. APC! APC! Ashwaju! Ashwaju! You say Shetima! Ashwaju! God bless you. Uncle Tijibabishikbi, thank you, everyone. We have Raham. Some executive producer, they go as far as to sell what they have to make a good movie all over the world. You know, they sell sometimes what they have to make a good movie for people to see. Because indeed, a good movie is a lot of money, my brothers and sisters. Now, it is so getting tiring for me. And sometimes I want to cry. When I did my first project, which was Scarred, it is on Prime Video. You know, I don't have to do so much for people to see it and watch, and yet I made my money plus interest. Ìgbà tó wá yá, you understand? I thought of, okay, let's do another one. Now we put money together, myself and my partner. We put money together. After we put money together, we have to spend money on a lot of other production, publications, and so on and so forth. Now, after doing all of that, Timothy baby board, Timothy buy post this, buy post that. Sometimes we put this advert on buses, then we go to radio, we go to television. Atuwa bossita. I don't know what anybody wants to say about it. It is bad. Because I'm tired. And I feel for me and I feel for the rest of us. Èmi ti sọ ní about 2 years ago yẹn nígbà tí gbogbo kíní yẹn lọ mo ní àìmọye nínú yín lóyìn máa fi career ẹ̀ pípẹ́. Ẹ rò pé re ni. Kí lẹ rò pé jámọ́ ganan? Mo bi yín ni o. Kí lẹ rò pé jámọ́ kí wá ṣe gbogbo yín o. Àwọn kọ̀ọ̀kan sì wà nínú yín tó jẹ́ wípé integrity wọn intact ni.
ṣùgbọ́n ẹ̀yin onídẹ̀tí kan wà ń bẹ̀ tó jẹ́ wípé rádaràda yín pọ̀ gan-an. Kí lẹ rò pé jámọ́ ṣó kọjá múvì ni Jayéọlá ni mò ń jẹ́ kí ni problem ẹ̀ náà ó ní producer ta ilé ta property ta gold torí nǹkan tá a máa ń gbẹ́ ni mo ta gbogbo gold mo ta gbogbo ilẹ̀ mo ta gbogbo ilé mo ta gbogbo ayé mo ta gbogbo ọ̀run ẹ fi shoot movie ẹjọ́ kí ló fa ẹjọ́ òfò àtàdánù kò ṣe business ló ń ṣe ni ó invest property ẹ sórí business láti ṣe kí ni láti gain more or if not double of your investment. Kí ló wá fẹjọ́ tí ọjà yẹn ò bá wá lọ bó ṣe expect ẹ̀ kí ló fẹjọ́ kí ló dé tí ìyá aláṣọ ò bọ́ síta kó wá rojọ́ torí ìyá aláṣọ àtàlé àtà ọ̀nà wọn ya gbọmílé láńtà kò sí nǹkan táwọn náà níta ìyá aláta ìyá oníṣu ó tẹ̀ ti wá dábàá yìí teacher doctor gbogbo yín oní pure water ó yá gbogbo yín ẹ máa complain níbi tá a bá dé kí gbogbo wa jọ complain business lẹ invest lé lórí náà ṣé Tinubu kọ́ ni ẹni tí ó bà business yín jẹ́ èèyàn tó bá rówó jẹun kánú òun kọ́ ló máa rówó sọ pé òun fẹ́ ṣe yàfùnyàfù fún yín ayé yàfùnyàfù wọ́n dẹ̀ ń kó yín káàkiri kan distribute yín torí ó dà pé distributor wà ní movie industry tó máa ń kàn sí tó bá ti nídìí yín kẹ́ wá grace party wọn ayé ìyéèyàn tí ò rówó jẹun kánú ló máa náà fẹ́ wá máa kó yín kán wá máa kàn sí yín kán invite yín káàkiri party ẹ̀ tún rí party lọlẹ̀ kútù mi yín bẹ̀ yẹn ẹ̀yin wá sọ pé ẹ lè jó ẹ máa jókú torí nǹkan tẹ́ ẹ pinlẹ̀ òun ni nǹkan tẹ́ ẹ gbìn sílẹ̀ òun lẹ̀ ń ká a sì ń wò ó ṣé àwo ni ṣé ẹ ti ṣe múfì tá ẹ̀rẹ́ yẹ ní sinimá ni àbí lórí YouTube tẹ́ everybody kàn kọjá lọ́mẹ̀ torí ìwà yín tẹ́ wù sí àwọn ọmọ Yorùbá and the whole of Nigeria ó yẹ ká rí yín ká máa lẹ̀yìn lóko ni torí tàbádé wà lẹ́yìn lóko yẹn ṣé ẹ rò wípé bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ gbogbo wa dorí kodò ní net one complain ìjó lásán kí ló dé tẹ́ complain ìgbà tẹ́ lọ ń jó lẹ́yìn MC fún support bàbá Tinubu as a president ṣe wá gbé ó tiẹ̀ tún wá dájá Jayéọlá ni mò ń jẹ́ kàn sí àwọn gbogbo gúrùpù yín tó kù ṣebí ẹ̀ wúlò faraàlú gbogbo àtìgbà tí Tinubu ti wọ bẹ̀tẹ́bí ń paráàlú mo pariwo bó jẹ́ bisikíìtì lásán lẹ lè mú branch by branch yín kẹ́tì ẹ̀ fi sọ fún wọn pé we are in it together we are sorry for the situation ṣe bá ń rí àwọn celebrity labro tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní ìlú tó kù díẹ̀ káàtó wọ́n máa ń kóra wọn jọ àtolórin àti movie àti gbogbo ẹ̀ wọ́n á organize concert wọ́n á stand fún àwọn aráàlú wọ́n á make inú àwọn aráàlú dùn kò ń ṣe bíi tiyín àfàwọn politicians yẹn ni àwọn politicians nìkan la ti ń rí yín ẹ̀ wúlò ẹ̀ dùn ta ẹ̀yàn ẹ̀kàn wá ṣá ẹ wá máa ríra yín bí Ọlọ́run bẹ́ẹ̀ ní pé ju bẹ́ẹ̀ ṣe wà yẹn lọ torí ẹ̀ ṣò nínú múvì what is so different kí ni nǹkan tó wà important about you ẹ̀yin celebrity yẹn ni mò ń bá wí o tẹ́ ṣe believe yìí pé aráàlú ló ní láti máa sìn yín ẹ̀yin ò ní anything láti give back to the society that made you ẹ lọ wẹ́bí jókòó sí kẹ́ lọ sinmi ẹ máa wò wọn o aláìní tìjú wọn tó bá di 2025 2026 wàá ṣìtún ìrírí wọn o wọn á tún campaign fún gọ́fúnà kan o wọn á tún campaign fún sẹ́nẹ́tọ̀ o wọn á tún campaign fún president o gbogbo àwọn tó wọ́n campaign fún tí wọ́n ṣiṣẹ́ tá àríṣẹ́ wọn tọ́kọ̀ wà ń bẹ̀ ṣàtọ́ ń gba sálárì ìjẹ́ ò lè rí wọn tẹ́rí àwọn celebrity olóòrùn tẹ́rí wọn kàn complain they will never complain they are so useless. ẹ jẹ́ kó múfì yín kẹ́ lọ́kọ̀ bá mọ̀mọ́ Rẹ̀mí Tinubu ní Àbújá ẹ lọ́kọ̀ fún àbí kẹ́kọ̀ọ́ fún ṣe ikọ́ máa bá yín wò níbi tó ti ń pẹ́ ráìsì kọ́ọ̀pù kan kiri tiẹ̀ bó dẹ̀ jẹ́ pé mọ̀mọ́ Fọláṣadé ni kó bá yín kó lọ sí Mẹ́kà tó rẹ̀ pé yẹn láìkì Saudi láti lọ máa forí gbolẹ̀ ńbẹ̀. ẹ wo Jayéọlá ni mò ń jẹ́ at the rest of ẹ̀yin tó kù nínú Yorùwood tí ẹ bá lọ sọwọ́ agbẹjẹmọwọ everybody wá dákẹ́ ta rọra mọ yín lójú lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tá à ń gbójú kúrò tẹ́ ẹ bá tọrọrọ wa nírú ẹ ní jẹ tán tẹ́ ẹ bá jẹ́ kí àkókò irú àwa yìí kó fi ẹnu sọ ayé yín tẹ́ ẹ bá provoke anybody Jayéọlá ni mò ń jẹ́ tí ẹ bá provoke tẹ́ ẹ bá jẹ́ ká bínú tó ká bẹ̀rẹ̀ sí ní fìkanra mọ́ yín ẹlòmíì á shoot movie nínú yín wà lẹ́hùn àti family ẹnìkan ló máa wò àti industry yín yẹn ìgbà yẹn lẹ máa mọ̀ lọ́rùn ṣé bá ti rí lára yín tó lóun ò lè dúró l'Amẹ́ríkà òun ò lè ṣiṣẹ́ kí lóun fẹ́ máa ṣiṣẹ́ fúngbà tí wọ́n ti dá TikTok tóun lè máa ṣe tap tap ẹ̀rí ibi tẹ́ padà hàìndé ayé yín àwa wí tán ẹ̀yin sọ wípé ẹ di skit maker tó bá bí ire tó bá di 2026 27 ẹ jẹ́ kó wá campaign fún any politicians ayé ibi tóun náà tó kárí àìjóná sí nìyẹn mo rò pé tí orí yín kò fẹ́ correct mọ́ a máa fi wèrè pọ́ọ̀tì wèrè fún yín á sọ fún yín náà ẹ̀yin èèyàn ṣe ti gbàgbé ní some years back ẹ bá mi fún wọn ní comment section ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ojú yín máa bó
má gbàgbé láti bá mi share ètò yìí, bá mi like kó bá mi love, bá mi drop comment, bá mi sọ fún wọn wípé ẹ fẹ́ jókòó ni, as a matter of fact ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Orúkọ tèmi Yèyé Dára Kòwé kó òní mò ń jẹ́.